ni lórí. ẹlẹ́ẹ̀kejì nínú béèrè tó pàtàkì pọ̀ tí wọ́n bi mí léèrè wọ́n sọ ńjọ́ náà lọ́hùn wípé nígbà táwọn ń wo CV mi tí mo submit àwọn rí i pé ọ́fíìsà civil defence ni mí mo ní bẹ́ẹ̀ ni wọ́n wá ní pẹ̀lú jíjẹ ìmáàmù ìlú bọ́lọ̀ ń bá wa ní kọ́ bọ́ sí bó o ní lẹ́ẹ̀ṣẹ̀ wa máa da méjèèjì papọ̀ mo sì ṣàdéhùn jọ́ náà lọ́hùn mo ní tí n bá di ìmáàmù o bọ́lọ̀ ń bá kádàrá tí mo wá rí wípé dídá méjèèjì pọ̀ ò ní rọrùn màá fi ṣe civil defence lẹ̀ mi ní wọ yúnífọ́ọ̀mù mọ́ ń lọ kó yúnífọ́ọ̀mù fáwọn tí wọ́n ní màá fèsì iṣẹ́ ìmáàmù tí mo gbà gan láti lè rí ṣe dáadáa. alihamudulilayi ìgbà mo sì débẹ̀ tán tí mo rí pé kò lè rọrùn wọ́n wá sọ pé bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ló tún gbébọn kó apá tó ń lọ mójútó àwọn ẹmọ́fọ́pọ̀ epo anti-vandalization patrol ó ti lọ fún agro rangers assignment ìmáàmù ti ṣe gbàṣà wo mo rí pé eléyìí ò ní fẹ́ rọrùn mọ́ mo sì ti ṣàdéhùn pé màá fi iṣẹ́ yẹn lẹ̀ tó ń ti wípé lẹ́nu iṣẹ́ yẹn ńgbà tí mo fẹ́ fi í lẹ̀ ọ̀gá ni mímì ìṣọmọṣẹ́ owó gidi tó nítumọ̀ ni mò ń gbà ń bẹ̀ mi ì jẹ́ kówó yẹn jọ mí lójú mi ò fi ìjọ́gà yẹn ṣe mo sì lọ kọ̀wé fi iṣẹ́ lẹ̀ nítorí àdéhùn tí mo ṣe láàárín gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́. torí bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó wà ń bẹ̀ náà ni pé gbogbo ohun tó lè wù kó wà lọ́wọ́ ẹ bó ṣe wù kó tóbi tó bó ṣe wù kó lágbára tó tọ́nà balẹ̀ ọlá bá ní kó o fi í lẹ̀ nítorí iṣẹ́ tòun kó lè lọ síwájú fi í lẹ̀. ẹ wá wò èyí tí máa bà wá lẹ́rù náà ni pé bóyá tá a bá fi tó wà lọ́wọ́ wa lẹ̀ nítorí Ọlọ́run á máa ronú pé kí là á jẹ àbí kí là á jẹ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níjọ́ àti láàfin ilẹ̀ ebi ọ̀pá wa àwọn aláàjì Bello wọn ju bí ọ̀pá wa wọn fún wa ló jẹ́ gbogbo ìgbà Ọlọ́run bàlẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ wá Ọlọ́run ò ní dáwọ́ bíbọ̀ tiyín náà dúró Ọlọ́run máa bá wa ṣe dáadáa fún yín. àtúwọ́ sọ kódà o béèyàn bá kéwú tán parí ẹ̀yìndàdíyà téèyàn kéwú tán tó parí sànàwíyà tó bá dúró bẹ́ẹ̀ kì í ṣẹni tó nífẹ̀ẹ́ ẹ̀sìn wa láyé tá a wà yìí kì í ṣẹni tó nífẹ̀ẹ́ ẹ̀sìn wa láyé tá a wà yìí wàá lọ jámíà ni wàá lọ yunifásitì tó bá parí sànàwí torí pé gbogbo ẹni tó bá sọ pé òun parí sànàwíyà òun ò lọ ibì kankan mọ́ èyí tó kù ní pé kóun jókòó kóun máa ṣiṣẹ́ àfáà láyé tá a wà yìí ó fẹ́ di gbájú ẹ̀ tún ni ó fẹ́ kọ́lé ń bẹ̀ tí wàá kọ́lé ńláńlá ó fẹ́ ra mọ́tò ńláńlá ń bẹ̀ ó fẹ́ fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin tọ́mọ fún ọ lóúnjẹ ó fẹ́ bímọ ọlẹ́gẹ́ bá nàbí sọ pé tazawwaju alwalud alwadud fa inni mukaththirun bikumul umam yawmal qiyamah ó fẹ́ ṣe súnà nàbì yẹn sallallahu alayhi wa sallam báwo ló ṣe fẹ́ bọ́ ìyàwó mẹ́rin báwo ló ṣe fẹ́ bọ́ ọmọ rẹ́rẹ́rẹ́ kódà kó ṣe pé ìyàwó ẹyọ kan náà ló fẹ́ báwo ló ṣe fẹ́ bọ́ tí wàá kọ́lé tí wàá ra ọkọ̀ tí wọ́n náà fẹ́ máa wá gbádá ó fẹ́ máa bọ̀ kílẹ̀ máa rọ́ pẹ̀lú kó o parí sánáwì pẹ̀lú kó o parí sánáwì láì fi nǹkan mí kún lásìkò tá a wà yìí nígbà tí ọmọ sọ òun náà wá ń kiri ẹ̀wé ṣé Ádámọ̀ pé yunifásitì wo ni ṣé Ádámọ̀ lọ yunifásitì wo ni ṣé Kàmálì lọ máa gbọ́ gbogbo ìwọ tó o bá ń sọ pé ilé ẹ̀kẹ́ yunifásitì wo ni ṣé Ádámọ̀ lọ yunifásitì wo ni ṣé Kàmálì lọ ó tiẹ̀ ń kọ́kọ́ ń yẹpẹrẹ àwọn bàbá yẹn náà ìyẹpẹrẹ wọn ni kó o máa fi ara tiẹ̀ kọ̀m̀pì àwọn who are you lẹ́gbẹ̀ẹ́ àwọn yẹn ta ni ìwọ kí ló jábọ́ kí ló jẹ́ kí ló mọ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣé Ádámọ̀ tó o fi ń fi rẹ̀ ewé wọn kí ló mọ̀ kí ló jábọ́ kí ló jẹ́ tóbi fi rẹ̀ wé ṣéwù Kamaluddin al-Adabi àti wọ́n máa fa àwọn àgbààgbà àtàwọn tó ti lọ́nu àtàwọn tí wọ́n ń bẹ kí ló já mọ́tò ń fi rẹ̀ wé wọn kí ló já mọ́tò ń fi rẹ̀ wé ṣéwù Habib ayédàbàbìlà ni lórí Mudirul Markaz kí ni wọ́n jẹ́ tó ń fi rẹ̀ wé àwọn yẹn kí ló jẹ́ máa wá gbọ́ gbogbo wọn tó o bá ń sọ pé yunifásitì wo ni ṣé Ádámọ̀ lọ yunifásitì wo ni kéwòn Kàmálì lọ jẹ́ fún ẹ ní ìró ìdùnnú kan ìró òdòdó tiẹ̀ ni pé ìyá táwọn ò jẹ ìwọ ni wàá jẹ torí pé n tó bá àsìkò tí wọ́n mú ni wọ́n ṣe
wọn mú òun ni wọ́n ṣe àsìkò tí wọ́n sì ní wọ́n ti lò wọ́n ti lọ àwọn ò sì jìyà lásìkò wọn torí pé n tó bá gbà àwọn mú nìyẹn ìwọ jókòó ń bẹ o jókòó lójú kan má kúrò lójú kan máa bá bó ṣe ń ba lọ yẹn lọ ìyà tí wọn jẹ ni wàá jẹ ó tún wá ń fi rẹ̀ wé àwọn ọmọ ṣé Ádámọ̀ ó ń fi rẹ̀ wé àwọn ọmọ ṣé Kàmálì ó mọ̀ wípé Yorùbá sọ pé àtò ẹṣin àtò eré la fi bí ẹṣin àtò eré la fi bẹ́ sí ìjọba àti bí màálù ló ti jọ máa gùn tán lọ ìkan náà kọ́ má fi rẹ̀ wé ó fi rẹ̀ wé àwọn ọmọ àbẹ́ ní ńláńlá bí kan náà àwọn ọmọ ṣé Ádámọ̀ bá dé bí ìní ìsìn kódà kó jóbìnrin ọmọ tá a mọ̀ pé ṣé Ádámọ̀ ló bí eléyìí kódà kó jóbìnrin fọ́ra wa láàmú dáwó jọ fún abẹ́gbà ìkùnà àwọn ọmọ àfáà wa abẹ́gbà ìkùnà àwọn ọmọ àfáà wa láàmú wí kó tó kú òbí kó lè gba 500,000 kó lè gba 1 million kí là ń pọ́nlé lára wọn à ń pọ́n àwọn àfáà wa lé lára wọn bí àwọn ọmọ ṣé Ádámọ̀ àtàwọn àrọ́mọdọ́mọ wọn bí wọ́n ṣe máa gba owó ńlọ́nu táyé òfin ní jáyé mọ́ àwọn ọmọ ṣé Kàmálì bí wọ́n ṣe máa gbà lọ́nu táyé òfin ní jáyé mọ́ wọ́n máa gbé ọkọ̀ fún wọn ni wọ́n máa gbé mọ́tò fún wọn ni ọlá kí ni wọ́n ń jẹ ọlá àáfàá wa tí ń bẹ lára wọn ni wọ́n ń jẹ bí wọ́n ṣe máa jẹ lọ́nu láíláí ìwọ wá ń fi ra tiẹ̀ wé àwọn yẹn jókòó ń bẹ̀ ìyà tí wọ́n jẹ ìwọ lọ́ọ́ bá wọn jẹ. sòtórí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá parí ìdádí tẹ́ ẹ parí sánáwì tó o bá fẹ́ nítumọ̀ láwùjọ tá a wà yìí má dá àwọn tí wọ́n ń tàn ẹ̀yẹn lóhùn tó o bá dúró bẹ́ẹ̀ ìwọ náà fẹ́ kọ́lé ńláńlá o fẹ́ lo mọ́tò ńláńlá o ti ṣetán láti fi jìbìtì kún ṣùgbọ́n tó o bá fẹ́ fi jìbìtì kún sáré kó o lọ wá ẹ̀kọ́ sí i bá o bá wá fẹ́ kéwú sí i pé ìyẹlẹ tí mo kéyìn náà tó bóyá kò yẹ jù bẹ́ẹ̀ lọ àbí tó wù ẹ́ nìyẹn lọ wá business tí wàá máa ṣe lọ́nà halal lọ wá okòwò tí wàá dálẹ̀ lọ́nà halal ṣùgbọ́n kó o wá jókòó gẹ́gẹ́ bí àfà mo ti kẹ́ sánáwì tán mo kéde adítọ́ ojókòó jìbìtì ló wù ẹ́ kó o fi kún ibi ó bá wù ẹ́ kó o sunkún dé báwo ó ti máa wí lò.